ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde kẹ́sì máa bá wa like ẹ bá wa comment kẹ́sì bá wa pín àwọn fọ́nrán yìí ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fún gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. ẹ̀yin èèyàn wa a ní ká ti wá sọ nǹkan kan fún wa torí pé ní ọjọ́ Jímọ̀ tó kọjá bí a ṣe wà ní mọ́ṣáláṣí ọjà àgbó níbi tí bàbá ìmáàmù tí wọ́n wà Sheikh Dr. Tolia Yunusa Ayinlara II nígbà tí bàbá wa wà ní Umura a lọ gbé láìfù níbẹ̀ bá ṣe wà pẹ̀lú láìfù bẹ̀ bẹ́ẹ̀ náà ni a mọ́nítọ̀ láìfù tí wọ́n ṣe ní ààfin Ṣọ̀ún àwàǹbẹ̀ ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ fàyọ ńbẹ̀ ni wípé ẹ̀yin àgbàlagbà àwọn Yorùbá ni wọ́n sọ wípé ẹni tá a fi rán ó yàtọ̀ sí ẹni tá a kọ́ fún ìtumọ̀ ẹni tá a fi rán ni wípé ẹni yìí nǹkan tó ń ṣe yìí ó mọ̀ díjúdíjú ni o kì í ṣe pé bóyá tó bá bẹ̀ ní nǹkan kan òun náà ṣe máa lọ sọ́dọ̀ ẹnìkan láti sọ pé mo fẹ́ lọ ṣe nǹkan báyìí sáré bá mi kọ nǹkan kan tí mo lè lò ìyẹn ni ẹni tá a fi rán ṣùgbọ́n ẹni tá a kọ́ fún òun ni ẹni tó máa sọ fún pé nǹkan tó máa lásọ lélẹ̀ tó máa kọ́ fún bíi pé ok wá lọ ṣe open speech tọwọ́n secretary wọ́n ti máa tẹ̀ sílẹ̀ tó nǹkan máa kà á ìyẹn ni ẹni tá a kọ́ fún ẹni tá a fi rán òun ni Sheikh Dr. Tolia Yunusa Ayinlara II ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìyẹn lẹni tá a fi rán òun ṣùgbọ́n Habibu Ayinlara ìmáàmù ààfin Ṣọ̀ún òun lẹni tá a kọ́ fún kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé tí Sheikh Dr. Tolia Yunusa Ayinlara II tí wọ́n bá máa ṣe wáàsí tàbí sọ̀rọ̀ kan ní Central Mosque ní Ògbómọ̀ṣọ́ ní ọjà àgbó a rí bí wọ́n ṣe ń sọ a rí bí wọ́n ṣe ń ṣe wáàsí wọn ò ṣe wáàsí rí bí ẹni tí ààrẹ ti ṣe tàbí kí wọ́n fẹ́ ṣàdúrà kọ́ máa ṣàdúrà bí ẹni tí ààrẹ ti ṣe tàbí káwọn kan máa gba ìṣe ìmáàmù ṣe ní mọ́ṣáláṣí ṣùgbọ́n ti Habibu Ayinlara kò rí bẹ́ẹ̀ torí àmọ̀yé máa ń sọ fẹ́ni kọ̀ọ̀kan wa wípé ẹ jẹ́ ká rò ká tó ṣe ó má sàn ju ká ṣe ká tó wá máa rò lọ nínú Jímọ̀ tí wọ́n ké kọjá ní mọ́ṣáláṣí Ṣọ̀ún níbi tí Habibu ti jẹ́ ìmáàmù ààfin tẹ́ ẹ bá rí bí ìrun yẹn ṣe rí bí wọ́n ṣe ń ṣàdúrà òun mo fi sọ pé ẹni tá a fi rán ó yàtọ̀ sí ẹni tá a kọ́ fún ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká pẹ́ lórí ẹ̀ ẹ jẹ́ ká sáré lọ wo nǹkan díẹ̀ lára nǹkan tí wọ́n ṣe ní mọ́ṣáláṣí ààfin ní Jímọ̀ tó kọjá òun lélẹ́yìí. Ọlọ́wọ́lá bẹ́ẹ̀ ayé tá a wà yìí mọ́jọ́ òdòkú láíláí ọlọ́wọ́ mọ́jọ́ òdòkú láíláí afọlábẹ́ àti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ gbogbo àwọn ìyá wa lápapọ̀ àwọn ọmọ ọba lóbìnrin ẹ̀ka tèwé àtàgbà màmá wa Oyèrónkẹ́ àwọn dásí àdúrà fún wọn àwọn dásí àkànṣe àdúrà fáwọn náà wọ́n gbé ìgbésẹ̀ kan níjọ́ òní Ọlọ́run á bì ọ́ wọ́n fẹ́ yín náà lẹ́ngbà kankan ẹgbẹ́ ìgbésẹ̀ pé kí ìdílé bàbá yín ọmọ dàrú pé kí ìdílé bàbá yín ọmọ dàrú níjẹrin àbíjàrún iná ni wọ́n gbé ìgbésẹ̀ wọn ẹ̀yin náà àlámọ̀rí yóò ní dàrú
gbogbo tí ń jẹ́ àlámọ̀rí àwọn ọmọ yín náà. gbogbo tí ń jẹ́ àlámọ̀rí àwọn ọmọ yín náà. Ọlọ́run jọ̀ọ́ dàrú. Ọlọ́run jọ̀ọ́ dàrú. gbogbo bí wọ́n ti wá gbẹ́ kòtò lẹ̀. gbogbo bí wọ́n ti gbẹ́ kòtò lẹ̀. tí wọ́n retí pé káyìn náà kó sí. tí wọ́n retí pé káyìn náà kó sí. Ọlọ́run jẹ́ gèsè láíláí. Ọlọ́run jẹ́ gèsè láíláí. Ọlọ́run kún báyà kún Ọlọ́run. wọ́n rí kòtò kan tí wọ́n gbẹ́lẹ̀ báyìí. wọ́n rí kòtò kan tí wọ́n gbẹ́lẹ̀ báyìí. tí wọ́n gbẹ́lẹ̀ báyìí. tí wọ́n gbẹ́lẹ̀ báyìí. wọ́n ní ẹ má gbà bí kọjá. wọ́n á ní ẹ má gbà bí kọjá. kòtò ń bẹ ń bẹ. kòtò ń bẹ ń bẹ. bẹ́ẹ̀ bá sì fẹ́ gbà bí kọjá. bẹ́ẹ̀ bá fẹ́ gbà bí kọjá. ẹ pẹ́ sápá báyìí. ẹ pẹ́ sápá báyìí. gbogbo ẹni tí ó ju ọ̀nà àṣeyọrí fẹ́yìn náà. gbogbo ẹni tí ó ju ọ̀nà àṣeyọrí fẹ́yìn náà. àtàwọn ọmọ yín. àtàwọn ọmọ yín. Ọlọ́run ó gbè tì yín o. Ọlọ́run ó gbè tì yín. Ọlọ́run kún fáyà kún Ọlọ́run. gbogbo àwọn ọmọ ọba lóbìnrin lápapọ̀. àwọn ọba lóbìnrin lápapọ̀. àṣàdúrà fún yín. àṣàdúrà fún yín. Ọlọ́run bá gbàdúrà tì yín náà. Ọlọ́run bá gbàdúrà tì yín náà. La ilaha illallah. àwa kẹ́ ẹ̀ nífẹ̀ẹ́. àwa kẹ́ ẹ̀ nífẹ̀ẹ́. àpèrè bàbá yín lẹ̀ nífẹ̀ẹ́. àpèrè bàbá yín lẹ̀ nífẹ̀ẹ́. torí àwọn wọn mú àwa náà sára. àwọn náà wọ́n mú àwa náà sára. wọ́n mú wa sọ́dọ̀. wọ́n mú wa sọ́dọ̀. wọ́n dá wa lọ́lá. wọ́n dá wa lọ́lá. ló jẹ́ kẹ́ ẹ máa rí àwa náà wò lára yín. máa rí àwa náà wò lára yín. bí ẹ ti wá fọlá yín nǹkan fi kà wá náà. bí ẹ ti fọlá yín kà wá náà. ọlá tí yín ò ní parẹ́ láíláí. ọlá tí yín ò ní parẹ́ láíláí. ọlá yìí ẹlẹ́la. gbogbo àwọn ọmọ tí ẹnìkọ̀ọ̀kan yín náà. láàyè ibi tọ́lọ́run ti ní kẹ́ ẹ máa jẹ́ aya. láàyè ibi tọ́lọ́run ti ní kẹ́ ẹnìkọ̀ọ̀kan yín máa jẹ́ aya. bẹ́ẹ̀ sì ń jẹ́ ọmọ ọba. tẹ́ ẹ̀ wá ń jẹ́ ọmọ ọba. láàyè àwọn bàbá yín. Ọlọ́run níjọ́ bàjẹ́. Ọlọ́run kó báyà kún Ọlọ́run. aláyé ẹlẹ́la. alábí àná Muhammad. afọlábí àfibèrè Ọlọ́run. àtìgbà àtàsìkò. májẹ̀ ẹ̀kọ́ dàrú máa ń lọ. Ọlọ́run kó báyà kún Ọlọ́run. ẹ̀dá àsìkò táwa yìí. àní gbogbo ogun ni ọbọ̀ bá ṣẹ́. gbogbo ogun ni ọbọ̀ bá ṣẹ́. màmá ṣẹ́ kankun. gbogbo ogun ni ọbọ̀ bá ṣẹ́. màmá ṣẹ́ kankun. gbogbo ogun ni ọbọ̀ bá ṣẹ́. gbogbo ogun ni ọbọ̀ bá ṣẹ́. màmá ṣẹ́ kankun. gbogbo ogun. bisimilayi na àtọ̀ iná. bisimilayi na àtọ̀ iná. bákan náà gbogbo tí ń jẹ́ ayaba. gbogbo tí ń jẹ́ ayaba. pátápátá lápapọ̀. pátápátá lápapọ̀. Ọlọ́run bá dúró tì yín. látòrí ìyá wa àgbà. bẹ̀rẹ̀ látòrí ìyá wa àgbà. olórí àgbà. ìyàwó olórí ọmọ. ìyàwó olórí ọmọ. Afọlábí. Ọláoyè. Olúmọgẹ́gẹ́. Sọ̀hún ti l'Ògbómọ̀ṣọ́. Ọlọ́run á bì ọ́. gbogbo tó ń kálukú ń sàbálẹ̀ lórí. gbogbo tó ń kálukú ń sàbálẹ̀ lórí. ọlọ́mọdé ó dògún. ọlọ́mọdé ó dògún. gbogbo tó ń kálukú ń sàbálẹ̀ lórí. gbogbo tó ń kálukú ń sàbálẹ̀ lórí. Ọlọ́run jẹ́ ó yàn. Ọlọ́run jẹ́ wọ́n yanjú. aláìyá ìlọ́lá. adé àsìkò tá a wà yìí. bísímílá ìsájà. bákan náà àdúrà àwọn aláṣekù. Ọlọ́run gbogbo àwọn tó ti ré kọjá. tí wọ́n ti lọ àyè yìí. tí wọ́n ti lo ìgbà. tí wọ́n ti lo àsìkò. láàyè yìí. àti gbogbo agbáńgbọ́lá wọn. tí wọ́n ti jọ ré kọjá lọ. Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run bá gẹ̀ wọ́n. ní ìjẹjọ́. wọ́n sì ti ń sọ̀rọ̀ yìí náà sí wa létí. wọ́n ń sọ̀rọ̀ sí wa létí. ó ti tó bí ìgbà mélòó. ó tó bí ìgbà mélòó. ṣùgbọ́n níjẹ̀jọ́. àwọn ẹrú Ọlọ́run kan tó wá pè wá. ẹ̀yin àfà. àwọn nǹkan kan bẹ. tí àwọn máa ṣe. ní ọlọ́lọ́mọ ọba. tí àwọn ò ṣe mọ́. àwọn kankan sì ń bẹ. tẹ́yìn náà yẹ kẹ́ máa fi kún ìjókòó ìfún wa. tẹ́yìn náà sì máa fi kún. ṣùgbọ́n mo ré sí ẹyọ kan fọ̀. àwọn ré sí ẹyọ kan fọ̀. níbẹ̀. èyí ré sí ẹyọ kan fọ̀. àwọn ré sí ẹyọ kan fọ̀. níbẹ̀. èsì ẹyọ kan. tí mo rí fọ́ ń bẹ̀ ni pé. mo ní ọ̀dọ̀ yín. ilé yín wà. wọ́n ní bàbá débi àdúrà àwọn aláṣekù. wọ́n tá bá débi àdúrà àwọn aláṣekù. bàbá débi àdúrà àwọn aláṣekù. bàbá débi àwọn tí wọ́n bí wa tí wọ́n ṣàṣekù fún wa. àwọn tí wọ́n ti lo àpèrè àwọn tí wọ́n ti lo àpèrè tí wọ́n lè kọjá. wọ́n ní gbogbo àwọn làwọn máa dìde. gbogbo àwọn làwọn máa dìde. ẹni tí ó mú wàsó. wá. ẹni tí ó mú múríkẹ́ wá. ẹni tí ó mú múrárùn wá. àwọn wà á dìde. ẹni tí ó mú 200 wá. àwọn dìde. tábà tí wọ́n ń dá wákà. bàbá ti ń dá wákà. wípé gbogbo àwọn tó ti lọ nù. gbogbo
àwọn tó ti lọ ní ìkọlọ́ nǹkan bá wa kẹ́ wọn. àwọn máa fi wá kà wọn. àwọn máa fi wá kà wọn. àwọn máa fi jó padà. àwọn máa fi jó padà. ẹ̀yin lẹ dìde mọ́. ẹ̀yin lẹ dìde mọ́. ẹ̀yin lẹ ṣe mọ́. ẹ̀yin lẹ ṣe mọ́. àwọn òpè má dìde. àwọn òpè má dìde. màálù tó yọ kéni. màálù tó yọ kéni. ìmọ̀ alápàtà ni. ìmọ̀ alápàtà ni. múlùkọ̀ kan márùn-ún. múlùkọ̀ kan márùn-ún. àpò kanu. àpò kanu. àpò kan márùn-ún. àpò kan márùn-ún. 1,000. 1,000 náà. ọwọ́ tó pè tẹ́ ń dájọ́ yìí náà. ẹ̀dájọ́ yìí náà. ètò fi orúkọ kọ́ sí náà. àdúrà fi ń gbà ní. yóò sì máa jẹ́ sàrà báwọn jẹ́ ti lọ. ọlọ́run kọ́ la bẹ́ẹ̀. oyin pátápátá. oyin pátápátá. ọlọ́run fara ní. ọlọ́run fara ní. ọlọ́run fara ní. àbátẹ́ ń ṣàdúrà fún náà. bẹ́ẹ̀ ni sàrà fún náà. ọlọ́run wa bí ọ. ọlọ́run wa mú sàrà. lọ́wọ́ ajẹ́ tiwa. lẹ́sùn kejì náà. lẹ́sùn kejì ó ní kàn wá. wọ́n ní ọyẹ ká máa ṣe wáàsí. wọ́n lọ yẹ ká máa ṣe wáàsí. ọyẹ ká máa ṣe sí ti. ẹ ká máa ṣe sí ti. gbogbo ògbà. gbogbo ògbà. ní là á máa ṣe wáàsí. là á máa ṣe wáàsí. là á máa ṣe sí ti. là á máa ṣe sí ti. ọkàn wa ni ọ̀nà débẹ̀. ọkàn wa ni òde bẹ́ẹ̀. wọ́n bàtà àmọ́ fáyà. lágbàtà àbáyà. àmọ́ jáde sí. àmọ́ jáde sí. ẹnu òde dáàbò yẹ sí bí àti ṣe wáàsí. àti ṣe wáàsí dájú. àti ṣe wáàsí dájú. ìjọba ìta rẹ̀. ìtura náà bá ṣe láti pamọ́ rẹ̀. onú ẹ̀ ló wà sí. ẹni àdínú lọ́kọ̀tà àjókòó yìí. bá a bá wò ní àwátà àjókòó yìí. àwátà báwo ló wà lọ́fẹ̀ẹ́ àríyìn pé aṣọ funfun wọ́n ní ká mọ̀ jẹ́ ká láṣọ funfun hàn nù kíní wa. ẹbẹ́ ìbú ẹ sọ̀rọ̀. lórí ipò tí wọ́n náà bá wọn ọlọ́run sì dáadáa fún wa ilé náà tó wà sí ọ̀rọ̀ kékeré ọlọ́bẹ̀ni tí ó gbọ́ ilé náà tó wà sí wọ́n náà ya máa pín pẹ̀lú lákàtọ́lọ́ fún ọ ọ̀rọ̀ tó ń sọ ìwà tó ń wù ìṣesí rẹ àníyàn rẹ pẹ̀lú ara rẹ pẹ̀lú ààyè yìí pẹ̀lú ibikíbi tó bá dé wọ́n náà pín kó o mú déédéé tó ṣe é tọ́jú pamọ́. kó o mú déédéé tó mọ̀ pé lọ́la tí ń bọ̀ yóò wúlò fún ọ. kó o sì mú déédéé tó ṣe é yọ sọnù. kó o sì mú déédéé tó yẹ kó o yọ sọnù pé eléyìí kò yẹ kí n máa tún wù níwà mọ́. àwọn bàbá tí a wá di àtàrà wọn yà síbẹ̀. àwọn bàbá tá a tara wọn yà síbẹ̀ tí wọ́n ti lọ. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. bá a ṣe kó sì wí fún wa. Bismillahir Rahmanir Rahim. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa. Bàbá rere tó f'olóyè sílẹ̀. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa. Ìkẹ́ tó ṣe fún Muhammad. Ọlọ́run bá wa kẹ́ Sàtíà bá wa kẹ́ màmá wa. Sàtíà bá wa kẹ́ màmá wa.
màmá rere tó yàfà. Sàtì àbáwá kẹ màmá wa kẹ́ ìgẹ̀ tó sì fún Muhammadu. Sàtì àbáwá kẹ. Bismillah kul huwa Allah. Bismillah kul huwa Allah. Bákan náà. Àdúrà ìṣẹ́gun. Àdúrà ìṣẹ́gun. Ọlọ́run á bì ọ́. Ọlọ́run á bì ọ́. Àdúrà àgbéga. Àdúrà àgbéga. Àdúrà àgbéga. Ọlọ́run á bì ọ́. Ọlọ́run á bì ọ́. Ọba tí máa ń ṣe àgbéga fẹ́dà. Ọba tí máa ń ṣàgbéga fẹ́dà. Ọlọ́run á bì ọ́ o. Ọlọ́run á bì ọ́. Má dáwọ́ àgbéga rẹ dúró lórí wa. Ọlọ́run má dáwọ́ àgbéga rẹ dúró lórí wa. Má dáwọ́ àgbéga rẹ dúró lórí wa. Má dáwọ́ àgbéga rẹ dúró lórí wa. Ọlọ́run fi àgbéga rẹ̀ hàn. Ọlọ́run fàgbéga rẹ̀ hàn. Wọ́n á pèrè sọ̀hún. Wọ́n á pèrè sọ̀hún. Níbàdàn lánàá. Níbàdàn àti nílùú Èkó. Ọlọ́run fi àgbéga rẹ̀ hàn. Ọlọ́run fàgbéga rẹ̀ hàn. Ó fi hàn lu Èkó náà. Ó fi hàn lu Èkó náà. Ọlọ́run bí wá ti ń fi àgbéga rẹ̀ hàn yìí. Bí wọ́n ṣe ń fi àgbéga rẹ̀ hàn yìí tí sì ń fàjùlọ bàbá wa sọ ti lè Ògbómọ̀ṣọ́ hàn yìí. Ọlọ́run á bì ọ́. Ọlọ́run á bì ọ́. Má jẹ́ olópin o. Má jẹ́ olópin. Lórí bàbá wa ọba. Gandhi, Afọlábí, Ọláoyè, Ọmọgẹ́gẹ́, Sọ̀hún ti lè Ògbómọ̀ṣọ́. Àgbéga l'Ògbómọ̀ṣọ́. Wọ́n jẹ́ olópin. Bàbá wa Bọ̀rá, wọ́n ti mú àgbéga wá. Bàbá Ìbà Bóngúndé, wọ́n ti mú àgbéga wá. Bàbá wa Onílọ́ta, wọ́n ti mú àgbéga wá. Bàbá wa Ààrẹ Alásà, wọ́n ti mú àgbéga wá. Bàbá wa Alájẹ, wọ́n ti mú àgbéga wá. Bàbá wa Aláròjẹ, wọ́n ti mú àgbéga wá. Bàbá wa Alábà, wọ́n ti mú àgbéga wá. Bàbá wa Oníkòsì, àwọn náà ti mú àgbéga wá. Bàbá wa Onípakí Ọ̀tán, wọ́n ti mú àgbéga wá. Bàbá wa Oníyàkù, àwọn náà ti mú àgbéga wá. Bàbá wa Alábẹ̀dẹ̀, wọ́n ti mú àgbéga wá. Bàbá wa Ààrẹ ìlú, wọ́n ti mú àgbéga wá. Màmá wa Ìyálọ́jà, àwọn náà ti mú àgbéga wá. Ọláyà àgbéga. Bismillahir Rahmanir Rahim. Rafa'na makana aliyya. ورفعنا مكان عليا 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 láwọn òṣùpá ọlọ́ba òní ìwọ̀mí gíga gíga láwọn òṣùpá ọlọ́ba òní ìwọ̀mí gíga gíga láwọn òṣùpá ọlọ́ba. Àwọn olùnà tí wọ́n wà gbéga wá gíga gíga láwọn òṣùpá ọlọ́ba òní ìwọ̀mí. Bismillah alam nashra. Àdúrà ìṣẹ́gun. Àdúrà ìṣẹ́gun. Ọlọ́run á bì ọ́. Ọlọ́ba tó máa ṣẹ́gun fáwọn ẹrú ẹ. Àwa náà lẹ́ni wá. Ọlọ́ba alágbára. Tó sì máa ṣẹ́gun fún ọ̀lẹ. Tó máa ṣẹ́gun fọ́lẹ̀. Tó sì wà lórí òdodo. Tó sì wà lórí òdodo. Tó wà lórí òótọ́. Tó wà lórí òótọ́. Ìwọ Ọlọ́run ọba. Ò ní kún alábòsí lọ́wọ́. Ò ní kún alábòsí lọ́wọ́. Gbogbo bó ti wá gulẹ̀ kún ó rí. Gbogbo bó ti wẹ̀ kún ó rí. Gbogbo bó ti wẹ̀ kún ó pọ̀ tó. Bó ti wẹ̀ kún ó pọ̀ tó. Ọlọ́run wọlá ìtìlẹ́yìn rẹ. Wọlá ìtìlẹ́yìn rẹ. Àánú rẹ. Àánú rẹ. Tó ṣe fún àwọn ẹrúsìn rẹ Ọlọ́run. Tó ṣe fún àwọn ẹrúsìn rẹ Ọlọ́run. Bẹ̀rẹ̀ àtọ́ra Ànábì wa Muhammad. Bẹ̀rẹ̀ àtọ́ra Ànábì Muhammad. Wọ́n ló kún wọn lọ́wọ́. Wọ́n ló kún wọn lọ́wọ́. Tó ṣẹ́gun fún wọn. Tó ṣẹ́gun fún wọn. Ọlọ́run bàbá ọba Gandhi. Bàbá ọba Gandhi. Afọlábí. Ọláoyè. Ọmọgẹ́gẹ́. Sọ̀hún ti l'Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá ṣẹ́gun fún wọn. Ọlọ́run bá ṣẹ́gun fún wọn. Àdúgbò ẹnìkọ̀ọ̀kan ti wá náà. Ànábì wa Yusuf. Wọ́n náà ló fi borí àwọn mọ̀nàfíkì. Àwọn tó súnmọ́. Nínú àwọn ọmọ ìyá. Àwọn tó súnmọ́. Nínú àwọn ọmọ bàbá. Àwọn tó súnmọ́. Nínú aráàlú. Ọlọ́run ọba lọ ṣẹ́gun fún Ànábì Yusuf. Tó sì lápò lọ́wọ́ mọ̀nàfíkì. Bàbá wa ọba. Gandhi. Afọlábí. Ọláoyè. Ọmọgẹ́gẹ́. Sọ̀hún ti l'Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá làwọn náà. Láwọn mọ̀nàfíkì. Gbogbo tí ń jẹ́ ẹ̀rọ ọ̀tá. Ilé tó súnmọ́ wa. Ọlọ́run wa bì ọ́. Ó gbìjà Ànábì Ibrahim. Ọlọ́run gbìjà Àbájà. Ó gbìjà Ànábì Mùsá jà. Ọlọ́run wa bì ó fi gbogbo wọn lẹ̀. A fi àlùbáríkà náà bí ń bí Ọlọ́run. Wọ́n náà ń tàná. Wọ́n náà sì ń tòní. Gbogbo tí ń jẹ́ ẹ̀rọ ọ̀tá. Ọ̀rọ̀ kiri
kíríkà bàbá Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ sọ̀rọ̀ tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́run bá fún aborí ẹnìkọ̀ọ̀kan tiwa náà ó kéré ni ó tóbi ni ẹyọ̀kan ni àbí méjì gbogbo tí ń jẹ́ ẹ̀ràn afojúfẹ́ ni mọ́fọ̀kànfẹ́ ni ọlọ́run tó yẹ ẹnìkọ̀ọ̀kan wa náà ká ọlọ́run fi aborí aláyé àdọ́là gbogbo bí wọ́n bá ti ń pète tí wọ́n ti ń gbèrò aburú lórí ẹnìkọ̀ọ̀kan tiwa náà ọlọ́run fún àṣẹgun lórí wọn aláyé àdọ́là ọláyé ìṣẹ́gun bismillahir rahmanir rahim wa inna jundana lahumul جندنا لهم الغالبون إن جندنا لهم الغالبون أين جندنا لهم الغالبون جندنا لهم الغالبون أين جندنا لهم الغالبون أين جندنا لهم الغالبون أين جندنا لهم الغالبون كل أوس méjèèjì Ṣẹ́gun fún bàbá wa. Aláwùrà bí ọba tirẹ̀ dá lọ́wọ́. Ṣẹ́gun fún bàbá wa. Aláwùrà bí ọba tirẹ̀ dá lọ́wọ́. Ṣẹ́gun fún bàbá wa. Aláwùrà bí. Àdúrà àrànṣe. Ọlọ́run á bì ọ́. Ọba tí máa ń sàrànṣe fẹ́ dà. Ìlú Ògbómọ̀ṣọ́. Àtẹ́wọ́ àrànṣe síwájú rẹ̀ Ọlọ́run. Àtẹ́wọ́ àrànṣe síwájú rẹ̀ Ọlọ́run. Lọ́nà tó gbà tó pọ̀. Ọlọ́run mú sàràn wá sí. Ọlọ́run wá sí. Gbogbo ìṣẹ́gun ni. Àgbéga ni. Gbogbo tá à ń béèrè náà. Ọlọ́run bá ti sàrànṣe fẹ́ dà. Ó ti parí. Nínú àrànṣe Ọlọ́run. Náà ni gbogbo ohun tí á dáadáa nú ayé wa. Ọlọ́run sàrànṣe fún wa. Gbé tá a wá fi rojọ́ fún Ọlọ́run. Fún rẹ lọ. Fún ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run á bì ọ́. Gbogbo àtọ́ bá forí korí. Tí wọ́n fi kún lùkùn. Ọ́fíìsì gómìnà, yàrá gómìnà, gbésílò Ògbómọ̀ṣọ́, ilé ìgbìmọ̀ apàṣẹ, ọlọ́mọba gbésílò Ògbómọ̀ṣọ́, gbogbo kọ́tọ́ bá wù wọ́n, owó sọ lọ́dọ̀ ara sọ, Ọlọ́run á bì ọ́, ìsànàṣe fún wọn Ọlọ́run, bákan náà ń bí Ọlọ́run, 2027, ó náà lọ wọlé dé wẹ́rẹ́, à ń bí ọ́, gbogbo ìgbà tí wọ́n bá yan gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọlọ́run jẹ́ ọmọ bíbí ìlú Ọjọ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Bí èèyàn ọba yí ọ tó. Bóyá ni òjò màmí rẹ̀ ṣe. Gbogbo wa yìí náà. Bá a ṣe dàgbà mọ́. Bá a ṣe kéré mọ́. Nígbà tí bàbá wa Àlàó Akálà. Tó wà nípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n náà mọ̀ bí ìyàtọ̀ rẹ̀ ṣe rí. Wọ́n náà mọ̀ bí Ògbómọ̀ṣọ́ ṣe rí. Kódà bó o ṣe lọ́fíìsì gómìnà. Bọ́ọ̀n ta pure water. Ó jèrè. Ní wíkẹ́ndì. Ó jèrè. Bọ́lá bá tó wá ṣe bẹ́ẹ̀ fún wa. Ó mọ̀ pé wọn náà tó wá padà rí kẹ́tọ́ tó pọ̀. Ó tún wá tún rí kẹ́tọ́ pọ̀. Ọlọ́run ṣàwọlá abẹ́. Bí ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Báwa ṣe gómìnà tó báwa fọ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Ọyọ́ 2027 lọ́yọ̀ stéètì. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. Gbogbo ọ̀nà bí táwa ń rẹ̀ kàrẹ̀ sí pátá. Ọlọ́run wá sí. Lẹ́nu kanìfà ní ń bọ̀ yìí. Ẹlòmíì ti ra sọ. Ẹlòmíì ò tí ì rà. Gbogbo palẹ̀mọ́ ẹbẹ̀. Anídìí àrànṣe. Ọlọ́run wá sí. Gbogbo àwọn tí àwa máa ń náwó àdúrà sí lórí àrànṣe. Táwọn náà sì ná àrànṣe wọn. Fún Ọlọ́run mọ́sàn-án bá kó àwọn náà. Bàbá wa rẹ̀ Mùsùlùmí. Bá a sàlékún àrànṣe fún wọn. Bàbá wa Sítúsà. Bàbá wa Basọ̀rún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá a sàlékún àrànṣe fún wọn. Bàbá Mikael. Misasko. Aṣojú Mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Bá a sàlékún àrànṣe fún wọn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdúgbò àwọn yòókù látòkè délẹ̀. Sẹ́nitọ̀ Abdulfatai. Ọmọ́táyọ̀ Buhari. Àti ṣàdúrà
àti sàdúrà fún wọn lákòókò. àtúnkí àwọn náà àtúnkí ẹnìkọ̀ọ̀kan wọn ní àdásàlẹ́sà kíkí sẹ́nitọ̀ Fatayi Ọmọ́táyọ̀ Buhari àtúnṣe àdásàlẹ́sà kíkí wọn. àdásàlẹ́sà ọpẹ́ lọ́dọ̀ tiwọn náà. àdásàlẹ́sà kíkí wọn. àdásàlẹ́sà kíkí tiwọn. pé àwọn náà tún lé ọdún kan. pé àwọn náà tún lé ọdún kan. ní ọdún tí wọ́n ti ń lò bọ̀ nù ayé. lọ́dún tí wọ́n ti ń lò bọ̀ nù ayé. èyí tí wọ́n ti wá ń lò bọ̀. èyí tí wọ́n ti ń lò bọ̀. wọ́n ń lò pẹ̀lú ìdùnnú. wọ́n ń lò pẹ̀lú ìdùnnú. èyí tó kù tí wọ́n lò yìí náà. lọ́dún ló fi bànújẹ́ lò. lọ́dún ló fi bàjẹ́ lò. èyí tí wọ́n wá ń fẹ́. èyí tí wọ́n ń fẹ́. ọlọ́ba afẹ́ fún wọn. ọláyà àrùnsí bisimilahi rahman rahim wa iná lẹ́tìnà àmọ̀nà aládùbàtúbà ọ̀sán yìí 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 wa iná lẹ́tìnà àmọ̀nà aládùbàtúbà ọ̀sán yìí. Kọ́mọ dán kọ́mọ dùn kó sì dára fọ́ba tiwa. Kọ́mọ dán kọ́mọ dùn kó sì dára fọ́ba tiwa. Kó tójú alábòsí o ọmọ Ádámà kó tún so. ẹ̀dá sí alhamdulillah. a fi dédé àsìkò yìí bá a ṣe fẹ́ máa fi tòní ìkọ́ná díjọ́ mẹ́jọ. a fi ṣàdúrà fún gbogbo rọ́bì tọ́tìlà àhímà wàlíkúlàmá ìfi bìláàdì Yorùbá lápapọ̀. a mọ̀ láti bàbá wa látọ̀dọ̀ bàbá wa President General bàbá wa ní Adó Èkìtì àti bàbá wa Sheikh Habibullah fúnà Abdallah Al-Alori. Ọlọ́run kó bá ṣàlékún kàrámà wọn láti ibi tí ó ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa President General sọ́dọ̀ bàbá wa ìmáàmù láti bàbá ṣe àádà níbi tó ti bẹ̀rẹ̀ náà. Ọlọ́run bá kí bàbá ṣe àádà àti gbogbo àwọn tí wọ́n jọ dárọ́ bí tọ̀ọ́lẹ̀ nígbà náà tí ká gbogbo àwọn bàbá wa lógún ọ̀sán bíi náà tí a jọ sí nígbà náà. Ọlọ́run bá lékún ìkẹ́ wọn. Ọlọ́run bá lékún ìjẹ wọn. Bàbá wa Sheikh Habibullah táwọn náà gbé ẹsẹ̀ lébi tí bàbá wa Sheikh Adam gbẹ́sẹ̀ lé. Àwọn náà Ọlọ́run má jẹ́ wọn ó sì ṣe ń bẹ̀ bí wọ́n ń ṣe yìí tí Ọlọ́run ní kó máa gba ṣíṣe fún wọn. Ọlọ́run máa bá wa kú bàbá wa Mùdírù tòní àlékúngún ẹ̀mí gúngùn àtàláfíà ara. Ọlọ́run bá ṣe ń bàbá wa Mudir àtàwọn àti gbogbo àwọn tó kù gbogbo àwọn stéètì ní southwest bíbà yìí tí wọ́n jẹ́ ìmáàmù kọ̀ọ̀kan. àwọn bàbá ìmáàmù ní Abẹ́òkúta lógùn state, bàbá ìmáàmù ní Èkìtì state, bàbá ìmáàmù lọ́ṣun state, bàbá ìmáàmù lọ́yọ̀ state, bàbá ìmáàmù ní Ondo state, bàbá ìmáàmù ní Delta state àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ àti gbogbo bàbá mufti gbogbo ìpínlẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ní south west bíbá yìí Edo and Delta. Ọlọ́run kó ṣàlékún kúnlọ́pàá fẹ́nìkọ̀ọ̀kan. Ọlọ́run ní dùn ẹnìkọ̀ọ̀kan ládàá. Ọlọ́run ní dùn ẹnìkọ̀ọ̀kan ládàá. Àtàwọn àti gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Àtàwọn gómìnà àtàwọn olóṣèlú lóríṣiríṣi tí wọ́n ń kún gbogbo tí ń jẹ́ rábítà ilẹ̀ Yorùbá lọ́wọ́. Ọlọ́run bá wa ṣèkún lápá fún wa. Bismillah kul huwa Allah bismillah iná àtẹ̀yìnà. Lágbàjá sí àmínà. Gbogbo àwọn special committee ní Islamic àfi àti bàbá pàgbé ìṣàdúrà fún nílò Ògbómọ̀ṣọ́. Àwọn náà wọ́n náwó wọ́n
Speaker of the great speaker. ṣé ẹ ti rí yàtọ̀ nú ẹ̀? Ìyàtọ̀ wà láàrin sátidé àti sunday. Ìyàtọ̀ tẹ́ wà láàrin ẹni tó mọ kínní ìdíjúdíjú
yàtọ̀ sẹ́ni tó ṣẹ̀ lọ gbà lálàálẹ́ lọ́dọ̀ ẹnìkan òun mo ṣe sọ fún wa wípé káàrò ká tó ṣe ó sàn ju ká ṣe tán ká tó lọ ẹni tá a fi rán òun ni máàmù tọ́líà ẹni tá a kọ́ fún òun ni máàmù ààfin ọlọ́run á wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa a ṣe fi àkókò yìí sọ fún wa wípé ẹni tó bá mú àbíbù rí tàbí ẹni tó bá wo fọ́nrán yìí ẹ bá a pín kókó àbíbù lára ìyẹn ìmáàmù ààfin wípé a ó máa kẹ́ẹ̀tì o báwo la ṣe fẹ́ ṣe jímọ̀ tèní ṣó ń bọ̀ àbí kò bọ̀ ìyẹn ní jímọ̀ kó dẹ̀ wá jẹ́wọ́ pé ọ ti fòun ṣe ìmáàmù kìnní kan ìmáàmù àgbà kó máa bọ̀ lọ́jà àgbó kó wá kírun fún wa kò ní bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa tí ìrun jímọ̀ bá ṣe ń lọ ní ọjà àgbó a ti jẹ́ kí ẹ máa gbọ́ ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣe ìrànlọ́wọ́ fún wa lórí sólà jẹnẹrétọ̀ tí a fẹ́ rà yìí ká lè máa fún yín ní update torí pé owó epo ti fẹ́ gbẹ̀mí ọ̀tá wa bẹ́ẹ̀ ni gbogbo wa dẹ̀ mọ̀ bí ó ṣe ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà yìí kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún mi Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o.